àwọn olùfẹ hónúhàn wọ́n dáná sun báǹkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ Ogun nítorí àìrí owó náírà titun ná tí wọn ò sì rí owó náírà titun gbà. Ó kéré tán ilé ìfowópamọ́ mẹ́ta làwọn ènìyàn ti sọ iná sí ní ìpínlẹ̀ Ogun lásìkò ìfẹ̀hónúhàn nítorí àìrí owó náírà titun tí ó wà níta báyìí. Ìlú Sàgám ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun Abímbọ́lá Oyèyẹmí ló fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ilé ìfowópamọ́ Union Bank, First Bank àti Keystone Bank làwọn olùfẹ̀hónúhàn wọ́n kọlù. Ó fi kún wípé àwọn ọlọ́pàá tó lọ ságbègbè náà láti paná rògbòdìyàn ọ̀hún, ó ní wọn ò rí ní ọ̀hún pa. Ó ní a ti wà nílùú Sàgám báyìí, iná ń jó níbẹ̀ gidigidi. Wọ́n ṣàkọlù sílé ìfowópamọ́ Union Bank, First Bank àti Keystone. A wà níbẹ̀ báyìí o. Yàtọ̀ sí ìlú Sàgám tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, irúfẹ́ ìwọ́de àìrí owó náírà titun náà ó ti wáyé káàkiri kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn olúùlú ilẹ̀ Nàìjíríà lásìkò ìṣòro àìrí owó náírà titun gbà. Bí àwọn kan ṣe ń ṣàkọlù sí báǹkì, bẹ́ẹ̀ ni àwọn kan ń ṣàkọlù sí ẹ̀rọ ATM láti kó owó tó wà nínú rẹ̀. Àwọn olùfẹ̀hónúhàn sọ iná sí báǹkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ògùn nítorí àìrí owó náírà titun náà, wọn ò sì tún rí owó náírà titun gbà.